A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìlúmọ̀ọ́ká alásè ilẹ̀ Nàìjíríà tí ó tún gba àmì ẹ̀yẹ Guinness World Record Hilda Baci ti ṣàlàyé ìdí tí ó fi ṣe igba àpò ìrẹsì yàtọ̀ sí 250 tí ó gbà lérò láti lè fi èyí fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ẹni ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù Nàìjíríà tí ó pọ̀ jùlọ lágbàáyé. Baci tí ó di ìlúmọ̀ọ́ká ní ọdún 2023 lẹ́yìn ètò Cook-a-thon bẹ̀rẹ̀ ètò mìíràn ní ilé ìtura Èkó Hotel and Suites ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú òbítíbitì èrò tí wọ́n pé lé lórí. Lára wọn láti rí àwọn ìlúmọ̀ọ́ká, olólùfẹ́ oúnjẹ àti ọ̀tọ̀kùlú ìlú. Ayẹyẹ yìí bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Ẹtì pẹ̀lú ìlú àti ijó. Lára àwọn ìlúmọ̀ọ́ká tí ó péjú síbẹ̀ láti rí Fúnkẹ́ Akíndélé, oníjó Kaffi àti aya gómìnà ìpínlẹ̀ Ògùn Bámidélé Abíọ́dún. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, Baci ní òun ṣe àdínkù àpò ìrẹsì nítorí ó ṣeéṣe kí ìkòkò rẹ̀ má gba gbogbo rẹ̀ pẹ̀lú gbogbo èlò tí ó ti tò kalẹ̀. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, oúnjẹ yìí lè bọ́ ẹgbẹ̀rún lọ́nà 20 ènìyàn 20,000 people. Baci ṣe àpèjúwe àṣeyọrí yìí ní èyí tí òun ti ń pòǹgbẹ rẹ̀ tipẹ́. Ó ní ó fẹ́ẹ́ gbà tó ọdún kan tí òun ti ń pèlò rẹ̀ sílẹ̀. Òun pẹ̀lú iléeṣẹ́ ìsebẹ̀ Gino ni wọ́n jọ pètepèrò rẹ̀. Kì í ṣe iṣẹ́ kékeré nítorí wọ́n kọ́kọ́ rọ ìkòkò, ó sì gba Ọ̀gbẹ́ni Ayọ̀ ní odidi oṣù méjì kí ó tó lè mọ ìkòkò tí wọ́n á fi sè é. Lẹ́yìn èyí ni ó gbà wọ́n ní odidi wákàtí 9 kí oúnjẹ ọ̀hún tó délẹ̀. Ó fi kún un wípé pẹ̀lú gbogbo ìpèníjà, inú òun dùn láti ṣe àṣeyọrí. Bákan náà ni iléeṣẹ́ Guinness Record náà ń bá wọn kálọ lórí ẹ̀rọ ayélujára bí ó ti ń se oúnjẹ ọ̀hún lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Awakọ̀ ojú òfurufú pilot àti igbákejì rẹ̀ co-pilot láti iléeṣẹ́ Air Peace ní àyẹ̀wò ti ṣe àfihàn wípé wọ́n mu ọtí líle lẹ́yìn tí ọkọ̀ òfurufú wọn ṣàdédé yà bàrà kúrò lórí ìlà bí wọ́n ti fẹ́ balẹ̀ ní Nàìjíríà. Àjọ olùṣèwádìí ààbò NSIB ni ó ṣe àyẹ̀wò lẹ́yìn ìjàmbá yìí nínú oṣù keje ní pápákọ̀ òfurufú Port Harcourt. Bákan náà ni àyẹ̀wò ṣe àfihàn wípé èrò inú ọkọ̀ kan mu egbògi olóró cannabis. Gbogbo èrò 103 tí ó wà nínú ọkọ̀ lákòókò tí ìjàmbá yìí wáyé ní Ọlọ́run kó yọ tí wọn kò fi ara pa. Bí àjọ NSIB ṣe ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n iléeṣẹ́ Air Peace ní àwọn kò tíì gba àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àjọ NSIB lórí àbájáde ìwádìí tí wọ́n ṣe sí ìṣẹ̀lẹ̀ ọjọ́ 13 oṣù keje ní ìlú Port Harcourt. Nínú àtẹ̀jáde àná ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí ti kọ àbájáde ìwádìí àkọ́kọ́ preliminary report tí NSIB yọ̀ǹda ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní láti ó lé ní oṣù kan sẹ́yìn tí wọn kò yọ̀ǹda àbájáde ìwádìí wọn. Wọ́n ní awakọ̀ tí àwọn dá sẹ̀ríà fún kì í ṣe nítorí ọtí líle ṣùgbọ́n nítorí ó kọ̀ láti tẹ̀lé òfin ìrìnnà. Bẹ́ẹ̀ lẹ́nìkejì rẹ̀ ti padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn tí àjọ NCAA bu ọwọ́ lù ú. Bí ó bá jẹ́ wípé ó ní ó ń ṣe pẹ̀lú egbògi ni àjọ NCAA kò ní bu ọwọ́ lù ú láti padà sẹ́nu iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Rivers ti kéde bíbẹ̀rẹ̀ ètò láti fi ṣe àyípadà ìjọba ìkéde pàjáwìrì padà sí ìjọba tiwantiwa gẹ́gẹ́ bí ara ètò ìdúpẹ́ yóò wáyé lọ́la ọjọ́ Àìkú ní ilé ìjọsìn tí ó wà ní Ecumenical Center ojúnà Abonima Wharf, ìlú Port Harcourt. Nínú àtẹ̀jáde òní ni akọ̀wé ìjọba Ìbíbíà Worika ti ránṣẹ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn káàkiri ìpínlẹ̀ láti bá wọn kópa nínú ìsìn ìdúpẹ́. Lára àwọn tí wọ́n ń retí níbi ìsìn ìdúpẹ́ láti rí adarí ètò ààbò àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò, ọba aláyé, alága ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ kanṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ìjọba dárúkọ alákòóso ìpínlẹ̀ Vice Admiral Ibok Ete Ibas gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi ìsìn ìdúpẹ́. Ìròyìn jábọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu kéde ìlú òfararọ State of Emergency ní ìpínlẹ̀ Rivers ní ọjọ́ 18
kejìdínlógún oṣù kẹta ọdún 2025 bí ó ti jáwé gbélé ẹ̀ fún gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ àti gbogbo ọmọ ilé ìgbìmọ̀ fún oṣù mẹ́fà àkọ́kọ́. Ìgbésẹ̀ yìí ń wáyé láàrin fàákájà tó jinlẹ̀ láàrin Fubara àti aṣíwájú rẹ̀ tí ó ti di mínísítà ìlú Àbújá Nyesom Wike. Lẹ́yìn tí Tinubu kéde ìlú òfararọ ni ó yan Ìbọ̀kẹ̀tẹ̀ Ibas gẹ́gẹ́ bí alákòóso ìpínlẹ̀. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Lateef Fagbemi gbè lẹ́yìn ìgbésẹ̀ yìí bí ó ti ní ó ṣe pàtàkì láti fi dènà rògbòdìyàn ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Labour ti kàn ń pá fún ilé ìgbìmọ̀ kí wọ́n fún aṣòfin gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan láàyè àti padà sí ẹnu iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí oṣù mẹ́fà sẹ̀ríà rẹ̀ ti tẹnubẹ́po pẹ̀lú àwáwí òfin ìjọba tiwantiwa àti ẹ̀tọ́ fún àwọn ará constituency rẹ̀. Alukoro ẹgbẹ́ Labour Tony Akeni ni ó sọ èyí nínú àtẹ̀jáde òní ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ó ṣe àpèjúwe ipò tí American diplomat kọ sí fàákájà àárín Akpoti-Uduaghan àti ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọwọ́ US diplomat tó lẹ́tà tí aṣòfin Fatoumata Njie láti Gambia kọ ránṣẹ́, níbi tí ó ti bu ẹnu àtẹ́ lu ilé aṣòfin Nàìjíríà pẹ̀lú bí wọ́n ti kọ etí ìgbọ̀n sí àṣẹ ilé-ẹjọ́ láti dá Akpoti-Uduaghan padà, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé pípa ẹnu aṣòfin yìí mọ́ fi àpẹẹrẹ burúkú ránṣẹ́ sí ìwọ̀-oòrùn Áfíríkà. Ó ní ipò adarí kìí ṣe nípasẹ̀ àti máa pa àwọn tó ń ṣèjọba lé lórí lẹ́nu mọ́, pàápàá jùlọ àwọn tí wọ́n bá ní ìgboyà àti sọ òtítọ́ ọ̀rọ̀. Natasha jẹ́ aṣojú fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù obìnrin àti ọ̀dọ́ jákèjádò orílẹ̀-èdè àti lókè òkun. Ìdádúró ẹjọ́ túmọ̀ sí wọn kò fẹ́ ẹjọ́. Justice delayed is justice denied. Fún ìdí èyí, aṣòfin Natasha gbọ́dọ̀ padà sí ẹnu iṣẹ́ rẹ̀ láìsí ìdíwọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ti dóòlà gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n há sínú pàlàpálà ilé alájà mẹ́rin tí ó dà wó ní ojúnà Borno alágo méjì Èbúté Mẹ́ta ìpínlẹ̀ Èkó. Ìrọ̀lẹ́ àná ni ìjàmbá yìí wáyé tí ó dá ìpòrúurú ọkàn sílẹ̀ láàrin àwọn olùgbé bí wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí wọn. Deputy Controller General fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó Ọlájídé Ọ̀gàbí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní gbogbo àwọn òṣìṣẹ́ ilé kíkọ́ tí wọ́n há sínú ilé àwókù ni wọ́n ti dóòlà. Gbogbo wọn ni wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn bí iṣẹ́ ṣe ń tẹ̀síwájú ní ibi ìṣẹ̀lẹ̀. Láàrin aago 8 alẹ́ ni a gbọ́ wípé ilé alájà mẹ́rin yìí dà wó kí wọ́n tó pe àjọ tí ọ̀rọ̀ kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ti gbóríyìn fún ìlúmọ̀ọ́ká alásè Hilda Baci lórí ìgbìyànjú rẹ̀ àti fìtànbalẹ̀ sínú àkọọ́lẹ̀ Guinness World Record pẹ̀lú bí ó ti ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù tí ìkòkò rẹ̀ tóbi jùlọ lágbàáyé. Ó ṣe àpèjúwe rẹ̀ ní ìjẹ́rìí mìíràn sí àṣeyọrí Nàìjíríà lágbàáyé. Mínísítà ní ìjọba àpapọ̀ gbóríyìn fún iṣẹ́ àrà ọ̀tọ̀ tí Baci gùnlé tí ó fi ṣe àfihàn orílẹ̀-èdè sínú ìwé atọ́ka àgbáyé Global Map. Ó wá rọ àwọn ọ̀dọ́ tí wọ́n wà níbi àsè yìí kí wọ́n fi Baci ṣe àwòkọ́ṣe gẹ́gẹ́ bí akíkanjú òṣìṣẹ́ takuntakun tí ó mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn. Ó ní kí òye rẹ̀ yé àwọn ọ̀dọ́ wípé àṣeyọrí ń wá nípasẹ̀ iṣẹ́ takuntakun, àfojúsùn àti ìgbáradì. Ọmọ Nàìjíríà lè ṣe àṣeyọrí pẹ̀lú ìdánimọ̀ láti ilẹ̀ òkèèrè láti mú iyì bá orílẹ̀-èdè. Ó fi kún un wípé ìjọba àpapọ̀ ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe gbogbo àtìlẹ́yìn tí ó bá yẹ fún Baci láti lè túbọ̀ ṣe ìgbélárugẹ orílẹ̀-èdè lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Rivers àná láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Tony Kolu ti ké sí mínísítà ìlú Àbújá Nyesom Wike kí ó jẹ́ ọ̀ṣáká tí ó bá fẹ́ ju kí ó máa jẹ́ ọ̀ṣáká ṣoko lọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni olùdásílẹ̀ Sahara Group ti gba Wike nímọ̀ràn kí ó tètè ṣe àfihàn ara rẹ̀ bí ó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti lè fòpin sí iyèméjì tí aráàlú
ṣe nípa rẹ̀. Ó ní dídarapọ̀ mọ́ APC yóò jẹ́ kí a mọ agbára ìjọba tiwantiwa orílẹ̀-èdè kí ó sì mú àlàáfíà jọba ní ìpínlẹ̀ Rivers. Ó ní kò yẹ kí àwọn tẹ̀síwájú àti máa ṣi aráàlú lọ́kàn, èyí léwu fún ìjọba tiwantiwa. Àbí báwo ni èèyàn ṣe máa wà ní ẹgbẹ́ òṣèlú kan kí ó sì máa pàṣẹ ní ẹgbẹ́ òṣèlú mìíràn? Ẹnìkan ṣoṣo tí ó lè sọ ibi ó gbé dúró ní Wike, kí ó tètè gbé ìgbésẹ̀ akíkanjú kí ó sì jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yòókù sinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ ilẹ̀ Nepal àti àwọn ológun ti ń wá ọ̀nà àti rí adarí fìdí-hẹẹ́ láti gba ipò olórí lẹ́yìn rògbòdìyàn ìfẹ̀hónúhàn tako ìwà ìbàjẹ́ sí àwọn ìjọba tí ó mú kí àwọn ọ̀dọ́ kọ̀nà sí ilé aṣòfin Himalayan Nation tí èrò inú rẹ̀ kò ju 30 mílíọ̀nù lọ. Ní rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí àwọn agbófinró gbìyànjú àti dá àwọn ọ̀dọ́ lẹ́kun àti má ṣe ìfẹ̀hónúhàn ní ọjọ́ Ìṣẹ́gun. Èyí ló yọrí sí ikú ènìyàn 51. 51 ọjọ́rú ní iléeṣẹ́ ológun gba ojú pópó pẹ̀lú àṣẹ kónílé-ó-gbélé curfew bí ọ̀gá ológun Ashok Raj Singh àti ààrẹ Ramchandra Paudel ṣe ní ìpàdé pẹ̀lú àwọn onípò pàtàkì láwùjọ àti aṣojú àwọn ọ̀dọ́ tí wọ́n ń pe ara wọn ní Gen Z. Garung, tí í ṣe ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀dọ́, sọ fún akọ̀ròyìn ní Ọjọ́bọ̀ wípé ohun àkọ́kọ́ tí àwọn fẹ́ ni kí wọ́n tú ilé ìgbìmọ̀ ká. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni olùgbé kan ti ní ìjà yìí le débi wípé àwọn kò lè bóde títí di ìgbà tí gbogbo rẹ̀ rọlẹ̀. Kò dín ní olùfẹ̀hónúhàn 21 tí ó wà lára àwọn tí ó di olóògbé, pàápàá jùlọ ní ọjọ́ Ajé, níbi ọlọ́pàá ti ń lépa àwọn olùfẹ̀hónúhàn tako ìwà ìbàjẹ́ àti àìṣèjọba gidi tí ó jẹyọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ọjọ́ Ìṣẹ́gun ni àwọn olùfẹ̀hónúhàn dáná sun ilé aṣòfin, ilé ìjọba, ilé ìtura Hilton. Bí Sharma Oti, ẹni ọdún 73 (73) tí ó jẹ́ Prime Minister ṣe kọ̀wé fi ipò sílẹ̀ kí àwọn ológun tó gba ìṣàkóso ojú pópó. Iléeṣẹ́ ológun Nepal ní àwọn rí ìbọn tí ó lé ní 100 ṣá tí wọ́n jí kó láwọn ibi tí wọ́n fọ́ níbi wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn. Ó lé ní ẹlẹ́wọ̀n 2,500 tí wọ́n sálọ kúrò lọ́gbà ẹ̀wọ̀n jákèjádò orílẹ̀-èdè. James Kaki, ẹni ọdún 24 tí òun náà wà lára àwọn olùfẹ̀hónúhàn, ní òun ní ìrètí wípé àyípadà yóò wà lẹ́yìn ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.